Àríṣekọ́lá Elias ìrọ̀rùn pìrìsẹ́ńtà. Àkó àjálẹ̀. Ní gbogbo ibi tẹ́ ẹ tún ti ń gbọ́ mi. Ìrọ̀rùn yín náà ni. Ìrọ̀rùn pìrìsẹ́ńtà òròlú agbóòrò pètè aládé ìṣẹ́ṣẹ́ fún. Gbà fún lápè. Ohun tí bàbá fi jọmọ lọ kì í ṣe kékeré. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ti ẹ̀bí léèrè béèrè kan. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé Olúfón tìlú fún? Àrẹ̀mọ Bàtálá of the universe. The deputy chairman of Osun State Council of Obas. The permanent president Orolu Irepodun Council of Obas. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọba aládé tí ò gbọdọ̀ fi adé orí rẹ̀ dọ̀bálẹ̀ fọba aládé míì ni? Ẹ wo bí Ọọ̀ni ọ̀fùfẹ́ ti tóun nì. Olúfọ̀ ò gbọdọ̀ dọ̀bálẹ̀ fún èèwọ̀ Orisa ní èèwọ̀ ní. Ṣé ẹ tí wàá mọ̀ pé ń tọ́ bá juni lọ ó lè juni nà. Bí n bá níná ń jó lórí omi. Ìrọ̀rùn pìrìsẹ́ńtà ẹ mọ̀ já mi ẹni ń kérú ẹ̀ wá ni.